ثمانية تجري على الناس كلهم ولا بد للإنسان يلقى ثمانية. nǹkan mẹ́jọ ni ó máa ṣẹlẹ̀ sí wa ní ayé tá a wà yìí, àwọn ọmọ ènìyàn. Kò sọ́gbọ́n tá a fẹ́ dá tá a fi lè mórí bọ́ láàrin àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ tá a fẹ́ kà yìí nílé ayé tá a wà yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun náà ni sùúrù. Àwọn tí ó máa jẹ́ ìdùnnú yóò máa ṣẹlẹ̀ sílé ayé wa. A máa rí ìdùnnú lára ìyàwó wa, a máa rí ìdùnnú lára àwọn ọkọ wa, a máa rí ìdùnnú lára àwọn ọmọ wa, a máa rí ìdùnnú lára àwọn fámìlì wa, a máa rí ìdùnnú lára àwọn bísínẹ́sì wa, a máa rí ìdùnnú lára àwọn ẹbí wa. Ṣùgbọ́n o, bá ti rí ìdùnnú tó, ká máa retí ẹlẹ́ẹ̀kejì, òun náà ni huzinu, ìbànújẹ́. Ìbànújẹ́ ó máa ṣẹlẹ̀ nínú ayé wa. Kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí tí ìbànújẹ́ ò ní lè máa wá nídàkọ̀ọ̀kan. Ẹlòmíì ó máa rí ìbànújẹ́ lára ìyàwó tó fẹ́, yóò ní ìyàwó òun kò lódodo. Ẹlòmíì ó máa rí ìbànújẹ́ lára ọkọ rẹ̀, ẹlòmíì ó máa rí ìbànújẹ́ lára ọmọ rẹ̀, ẹlòmíì ó máa rí ìbànújẹ́ lára ìyá tó bí i sáyé. Ọkọ mi yóò máa lu ìyàwó rẹ̀ nílùkulù. Eléyìí ìbànújẹ́ ni. Wájútì máa ń wà fòrí kọ̀tún. Wájútì máa ń máa gbìyànjú láti máa kó owó jọ, a máa kọ́lé mọ́lé, a máa fẹ́ ra mọ́tò mọ́ mọ́tò. Gbogbo ohun tá à ń kó jọ yìí, kí ni ó gbẹ̀yìn rẹ̀? Òun náà ni foríkọ̀tún. Ọjọ́ kan ń bẹ tá a dà gbogbo ẹ̀ lẹ̀ tá a ní sí mọ́. Ọjọ́ kan ń bẹ tá a fi ìyàwó wálẹ̀. Ọjọ́ kan ń bẹ tá a fi ọkọ wálẹ̀. Ọjọ́ kan ń bẹ tá a fi gbogbo dúkìá tá a kó jọ tá a fi lẹ̀ nígbà tá a bá sí láyé mọ́. Gbogbo dúkìá wa yóò di tẹni ẹlẹ́ni. Gbogbo dúkìá wa wọ́n máa wá pín fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí. Wa usirun wa yusirun thumma saqimu wa afiya. Nínú àwọn nǹkan mẹ́jọ tí ó máa ṣẹlẹ̀ láyé, ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni usirun, ìnira. Ara ó máa ní wá nígbà míì. Ó lè jẹ́ ìyàwó wa ló ní wá lára, ó lè jẹ́ ọkọ wa ló ń kó ìnira bá wa, ó lè jẹ́ ìyá wa ló ní wá lára. Wa yusirun, ìgbà míì ń bẹ ìdùnnú ó máa ṣẹlẹ̀ nílé ayé wa. Bá a ti ń kọ́lé la máa ra mọ́tò, la máa rí promotion, la máa rí nǹkan ìdùnnú lára àwọn ọmọ wa àbí lára ọkọ àbí lára ìyàwó wa. Thumma saqimu wa afiya. Ẹlẹ́ẹ̀keje òun náà ni àìsàn. Yóò máa rẹ̀ wá. Tá a bá ṣiṣẹ́ títí yóò rẹ̀ wá àfi ká sinmi. Wa afiya, àlàáfíà ó máa bá wa. Tá a bá wá lálàáfíà ká lò dáadáa. Tá a bá wá lówó ká lówó wa dáadáa. Tá a bá ní ìdùnnú tí ń ṣẹlẹ̀ ní ayé wa ká má waste ẹ̀, ká lò dáadáa. Eléyìí ni àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ tí ó máa ṣẹlẹ̀ ní ayé wa. Bí ó ti máa ṣẹlẹ̀ nìyẹn títí tá a fi jáde láyé. Ọlọ́run ọba kó wà pẹ̀lú wa.